wọ́n yìnbọn pa ládòkè Akintọla sílé ìjọba. ọ̀rọ̀ àwọn olóṣèlú kéèyàn fi sẹ́nu kó dákẹ́ ni o. ohun tí gbogbo èèyàn ti rò ní pé ikú ọmọdélé ọmọ Akintọla yóò jẹ́ kí nǹkan yí padà, pé yóò jẹ́ kó ronú pé Ọlọ́run ló lágbára jùlọ, nítorí ọmọdélé yìí ẹni tó súnmọ́ Akintọla jùlọ láyé nígbà náà ni. Kò sí àṣírí kan tí bàbá rẹ̀ ń fi pamọ́ fún un. Nígbà tó sì fò ṣánlẹ̀ lójú ládòkè fúnra ẹ̀ tó kú, kálukú rò pé kinní náà yóò jẹ́ kó sinmi agbájá ni. Àmọ́ irọ́ ni, kàkà kí ewé àgbọn dẹ̀ kòkó ló ń le. Níṣe ló sì dàbí pé ọkùnrin náà ń mu kinní kan tó ń fún un lágbára òdì pé dandan ni kí ilẹ̀ Yorùbá yìí jẹ́ tòun. Nígbà tí ariwo pọ̀ gan-an, wọ́n fi tipátipá ju Dáúdà Adégbénró àti àwọn míì sílẹ̀ nígbà tí wọn kò rí ẹjọ́ gidi kan sí wọn lọ́rùn. Àmọ́ Wọlé Ṣóyínká ni wọ́n láwọn kò lè fi sílẹ̀ pé yóò fìbọn gbàjọba lọ́wọ́ àwọn ni. Bí Adégbénró ti jáde ló kéde pé òun yóò kó gbogbo ìwé ìdìbò àti èsì ẹ̀ jáde, òun yóò sì sọ ẹnì kọ̀ọ̀kan tó wọlé níbì kọ̀ọ̀kan. Gbogbo ayé yóò sì rí òjòrò burúkú táwọn Akintọla ṣe. Ńlá Adégbénró bá jáde lóòótọ́ pẹ̀lú ìwé èsì ìdìbò, ó sì fi hàn gbogbo ayé pé gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n ti kọ ládòkè Akintọla gẹ́gẹ́ bí olórí ìjọba Western Region, àti pé òun àti àwọn èèyàn ẹ̀ kò wọlé ìbò náà rárá. Nígbà tí ọ̀rọ̀ náà yóò kúkú tilẹ̀ fọ́ lójú, Èṣùà tó jẹ́ olórí àjọ tó ṣètò ìdìbò jáde, ó ní àwọn ṣẹ̀ṣẹ̀ gba gbogbo èsì ìdìbò tí wọ́n dì ní Western Region ni. Ohun tí èsì náà sì fi hàn àwọn báyìí ni pé Akintọla kò wọlé níbì kankan. Ọkùnrin náà ní ọ̀pọ̀ ibi orúkọ ẹni tó wọlé ọ̀tọ̀, orúkọ tí àwọn rédíò ìjọba Western Region ń pariwo ọ̀tọ̀ ni. Àti pé ní àwọn ibòmíì níṣe ni wọ́n fún àwọn ọmọ àwọn tó yẹ kó ṣètò ìdìbò lówó tí wọ́n ní kí wọ́n máa lọ ní tiwọn, tó sì jẹ́ iye ìbò tí ẹgbẹ́ Ẹdẹmọ fẹ́ ni wọ́n kéde ẹ̀ fáyé. Ọkùnrin náà ní kì í ṣe ẹgbẹ́ Ẹdẹmọ ló wọlé o, Akintọla kò sì wọlé. Àmọ́ kò sí ohun tí àwọn lè ṣe sí i mọ́, nítorí wọ́n ti búra fún àwọn tí kò wọlé yìí. Ìjọba àpapọ̀ ló wá mọ ohun tó lè ṣe o. Kò sí ohun méjì tí ìjọba àpapọ̀ ṣe ju pé Sàdáúnà ní kí Bàléwà lé ọkùnrin náà dànù lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n sì fi Àǹtóníání rọ́pò rẹ̀ pé òun lólórí àjọ tí yóò máa ṣètò ìdìbò láti ìgbà náà lọ. Nígbà náà ni inú túbọ̀ bí àwọn èèyàn sí i, bí wọ́n sì ṣe rí i pé irọ́ ni rédíò ìjọba West ń pa fáwọn. Kálukú bẹ̀rẹ̀ sí dá àpótí rédíò ẹ̀ padà fúnjọba. Ṣé nígbà náà ìjọba ló ń fún gbogbo ilé ní rédíò. Àpótí rédíò yìí ni wọ́n máa ń gbé síwájú ilé kálukú tí wọ́n yóò sì máa sanwó ẹ̀. Òun làwọn èèyàn bá ń dá rédíò náà padà, wọ́n láwọn ò fẹ́ mọ́. Ìlú Ọ̀sọ̀sà ní kinní náà ti bẹ̀rẹ̀ nígbà tí Ọbádínà Apènà pàṣẹ pé kí kálukú dá rédíò ẹ̀ jọ. Bẹ́ẹ̀ ni wọ́n kó rédíò náà jọ tí wọ́n sì ní kí àwọn oníléeṣẹ́ rédíò wá kó nǹkan wọn. Bí kinní náà ṣe ràn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Bẹ́ẹ̀ lógun wẹ́ẹ̀ tí ẹ̀ ń jà lọ. Ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 1965, wàhálà bẹ̀rẹ̀ ní Ìgbàrà Odò. Kíá ni wọ́n ti pa èèyàn 15 tí wọ́n sì dáná sun ilé àwọn ọmọ ẹgbẹ́ Ẹdẹmọ gbogbo. Bí wọ́n ti ń ṣe tiwọn níbẹ̀, bẹ́ẹ̀ náà ni Adó Èkìtì, Ìdó Èkìtì àti àwọn ìlú Èkìtì míì ń gbiná tí òkú ń sùn tí wọ́n sì ń dáná sun àwọn ilé lọ. Ilé àwọn ọmọ ẹgbẹ́ Ẹdẹmọ ni o. Ọ̀gá ọlọ́pàá kan tó yọjú síbẹ̀, Lawrence Aguara, ó sá dànù ni. Wọ́n ránṣẹ́ sí Akintọla Níbàdàn pé nǹkan ń ṣe lẹ́kìtì o. Akintọla ránṣẹ́ sí Sàdáúnà pé Bàléwà, wọ́n sì rọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ́jà lọ sí Èkìtì. Wọ́n ní kí wọ́n paná ogun wẹ́ẹ̀ tiẹ̀ níbẹ̀ kíá. Akintọla fi òfin de àwọn ìwé ìròyìn kan pé wọ́n ò gbọ́dọ̀ kó wọn dé Western Region mọ́, torí àwọn ni wọ́n ń jẹ́ kí wàhálà náà gbilẹ̀ sí i. Wọ́n fòfin de West African Pilot, Daily Telegraph, Nigerian Outlook, Nigerian Tribune àti ìwé ìròyìn Yorùbá. Àmọ́ eléyìí kò dá kinní náà dúró. Lójoojúmọ́ ni wọ́n ń pààyàn. Àti àwọn tọ́ọ̀gì Gàmbàrí àti àwọn ọlọ́pàá àti àwọn sọ́jà tí Sàdáúnà fi ran Akintọla lọ́wọ́. Apá wọn kò ká kinní kan. Ogun náà ti ràn dé Ọ̀yọ́. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun wẹ́ẹ̀ tiẹ̀ ń pariwo pé ìlú Ògbómọ̀ṣọ́ nílùú Akintọla gan-an làwọn ń lọ. Yàtọ̀ sí àwọn Sàdáúnà tí wọ́n wà lẹ́yìn Akintọla, èyí tí àwọn ọmọ Yorùbá míì ń ṣe fún un ló burú jù. Àwọn bíi Richard Akínjídé, Àdìsá Akínlóye, Samuel Lànà, ẹni tó sì jẹ́ olórí wọn ní Rẹ̀mí Fani Káyọ̀dé tí wọ́n ń pè ní Fani Power,
àwọn ni wọ́n ń kí Akintọla láyà tí wọ́n ń sọ pé ẹgbàá lóògùn wèrè, pé níbikíbi tí wọ́n bá ti rí ọmọlẹ́yìn Awólọ́wọ̀ kan pípa tàbí jíjù sẹ́wọ̀n ni. Bí wọ́n bá ti wá rí òun, Fani power 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 làwọn tọ́ọ̀gì wọn yóò máa pariwo. Ohun táwọn aráàlú ṣe ń kọrin nìyẹn pé ẹ má fọwọ́ òsì gbọ́mọ mi power ọlọ́wọ́ oró, ẹ má fọwọ́ òsì gbọ́mọ mi power ọlọ́wọ́ oró. Nígbà tí ogun wẹ́ẹ̀tì èyí wá lè débì kan tí wọ́n dáná sun àwọn èèyàn méjì ní Iléṣà, tí wọ́n ṣá méjì pa ní Kẹ́nẹ́, tí wọ́n dáná sun méjì ní Ìlíṣàn, tí wọ́n pààyàn rẹpẹtẹ ní Ìjẹ̀bú Òde, tí wọ́n pààyàn méjì ní Sọlọ̀, tí wọ́n pa mẹ́ta ní Dẹ́ńtì ní Yábà, tí apá àwọn ọlọ́pàá kò sì ká àwọn tí wọ́n ń sunlé Níbàdàn. Lọ́jọ́ kan náà ni o, ẹ̀mí Akintọla pàápàá ń gbọ̀n. Ó gbéra, ó lọ bá Sàdáúnà ní Kàdúná pé kí lòun tún lè ṣe o. Ṣùgbọ́n gbogbo ìpààyàn yìí kò dúró, gbogbo ogun dáná sunlé yìí kò dópin, gbogbo ilẹ̀ Yorùbá sì di ojú ogun. Bí nǹkan sì ṣe rí rèé títí di ìbẹ̀rẹ̀ oṣù kínní ọdún 1966. Ní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1966 yìí, ó tó bí aago 10 alẹ́ kí Ládòkè Akintọla tó wọlé padà sí ilé ìjọba ní Ìyàgbọ̀nkú Níbàdàn. Ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ tí wọ́n wá kí kò sùn, gbogbo wọn ń dúró dè é, wọ́n ń retí ìgbà tó máa dé. Yọ̀mí àti Dúpẹ́ ìyàwó ẹ̀ pẹ̀lú ọmọ wọn Akínwùmí, Tókunbọ̀, àbígbẹ̀yìn Akintọla tí ìyẹn wálé láti ìlú òyìnbó tó ti ń kàwé, àti Gbọ́láhàn Ọdúnjọ ọmọ Mọ́délé, àti àwọn ọmọ kékeré àti àwọn tí wọ́n ti dàgbà díẹ̀. Kò sí ẹni tó sùn nínú wọn. Ìyá wọn kò sí nílé, ìyẹn Fadérera. Òun ti lọ sí Ògbómọ̀ṣọ́ láti lọ palẹ̀mọ́ fún olórí ilẹ̀ Ethiopia nígbà náà, Haile Selassie, tó ń bọ̀ wá kí wọn. Bí àwọn ọmọ náà sì ti rí bàbá wọn tó wọlé, wọ́n sáré bẹ́ mọ́, wọ́n sì kí dáadáa. Lẹ́yìn náà ni gbogbo wọn jókòó, wọ́n béèrè ohun tí bàbá wọn yóò jẹ. Ṣùgbọ́n bàbá náà ní òun ti yó. Níwọ̀n ìgbà tí àwọn ọmọ pàápàá sì ti jẹun, gbogbo wọn gbà láti mu tíì Ovaltine. Tíì yìí ni wọ́n mu láti fi ṣe àjọyọ̀ pé àwọn tó rí ara àwọn láyọ̀. Bí wọ́n sì ti ń mu tíì yìí ni wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí Akintọla sì ń gbìyànjú láti dẹ́rìn pa àwọn ọmọ rẹ̀ àti láti má ṣe já kí wọ́n mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ti le débi tí apá òun kò ká mọ́. Kò fẹ́ kí àyà àwọn ọmọ náà já débi pé wọn yóò fura pé ohun tó ń ṣẹlẹ̀ náà lè ba àwọn náà ní ayé jẹ́. Iṣó inú ẹ̀ kú ni Akintọla mú un mọ́ra. Bẹ́ẹ̀ bí wọ́n ti jókòó tí wọ́n mu tíì yẹn, ọkàn Akintọla kò balẹ̀. Báwo ni ọkàn rẹ̀ yóò ṣe balẹ̀? Ṣé bí ó ṣẹ̀ṣẹ̀ dé láti ilẹ̀ Haúsá ni? Ó ṣẹ̀ṣẹ̀ ti ọ̀dọ̀ Sàdáúnà Ahmadu Bello dé ni. Bó sì ṣe ń bọ̀ náà ló darí wálé yẹn. Ohun tó lọ sọ fún Sàdáúnà náà ni pé ọ̀rọ̀ tí òun sọ fún un ní ọjọ́ sí pé àwọn kan fẹ́ fi ìbọn gbàjọba, ọ̀rọ̀ náà kì í ṣe eré o, òun tún ti gbọ́ dáadáa. Ó sì dàbí pé bí àwọn kò bá múra, ohun tí yóò ṣẹlẹ̀ kò ní dáa o. Akintọla nìkan kọ́ ló lọ bá Sàdáúnà. Nígbà tó ń lọ, ó mú Àdèyí dání, òun pẹ̀lú Ọ̀nàbàmíró. Nígbà tí wọ́n sì sọ̀rọ̀ náà, àwọn wọ̀nyí dá a lábàá pé bóyá kí Sàdáúnà àti Akintọla sá lọ kúrò nílùú náà fún ìgbà díẹ̀. Ṣùgbọ́n ẹ̀rín burúkú ni ọkùnrin olórí ìjọba ilẹ̀ Haúsá yìí fi wọ́n rìn. Ó ní òun ò lè bẹ̀rù Ọlọ́run kí òun tún bẹ̀rù èèyàn o. Bí àwọn sọ́jà bá fẹ́ gbàjọba kí wọ́n tètè máa bọ̀ wá pa òun. Ohun tí kò jẹ́ kí ọkàn Akintọla balẹ̀ rárá nìyẹn. Òun ti gbọ́ tẹ́lẹ̀ pé àwọn sọ́jà kan múra láti fi ìbọn gbàjọba. Ó sì ti sọ ọ̀rọ̀ náà létí Sàdáúnà rí. Èyí tí wọ́n ṣe nígbà náà ni pé kí olórí àwọn sọ́jà tó wà níbàdàn, ọ̀gágun Làgẹ́mà, mọ bí wọn yóò ṣe máa mójútó ìlú náà dáadáa, kó sì máa kọ́ àwọn Akintọla fúnra wọn ní bí wọn yóò ṣe yìnbọn nítorí a kì í ṣe é mọ̀. Yàtọ̀ sí èyí, ìjọba Balewa ṣètò bí àwọn yóò ṣe kó sọ́jà wá sí ilẹ̀ Yorùbá tí wọn yóò sì yìnbọn pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n rò pé àwọn ni wọ́n wà nídìí ogun wẹ́ẹ̀tì ẹ̀ yìí. Wọ́n ní àwọn yóò pa ọ̀pọ̀lọpọ̀ àwọn tíṣà ní yunifásitì Ifẹ̀, àwọn yóò sì yìnbọn pa àwọn òṣèlú ńláńlá ilẹ̀ Yorùbá. Ohun tí wọn yóò sì sọ ni pé ogun tí àwọn èèyàn wọn ń jà ni àwọn wá bá wọn parí. Wọn ò bá ti parí ètò náà o, ṣùgbọ́n nítorí ìpàdé àwọn àjọ olórí orílẹ̀-èdè Commonwealth tí wọ́n wá ṣe lẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ parí ni. Ọjọ́ 14 ni ìpàdé náà parí. Bí àwọn olórí orílẹ̀-èdè tí wọ́n wá sí ibi ìpàdé náà sì ṣe ń darí relé ní ọ̀kọ̀ọ̀kan ni Akintọla náà gba Kàdúná lọ láti rí Sàdáúnà.
lẹ́yìn tí Sàdáúnà ti fi wọ́n rẹ́rìn-ín tó sì sọ pé òun ò lè sá lọ ló ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún wọn pé ètò gbogbo ti tó, ọ̀sẹ̀ tó ń bọ̀ làwọn yóò sì kó ogun ńlá ja ilẹ̀ Yorùbá. Nígbà tí àwọn sọ́jà bá sì dé síbẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ wọn lóòótọ́ gbogbo àwọn tí wọ́n ń yọ Akíntọ́lá lẹ́nu ẹnìkan kò ní gbúrò wọn mọ́ láti ọjọ́ náà lọ. Ọ̀rọ̀ náà yẹ kó fi Akíntọ́lá àti àwọn tí wọ́n jọ lọ síbẹ̀ lọ́kàn balẹ̀ ni, ṣùgbọ́n ọkàn wọn ò balẹ̀ nítorí Akíntọ́lá kò mọ ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn tí àwọn sọ́jà bá pa gbogbo olóṣèlú ńláńlá ilẹ̀ Yorùbá tán. Ó mọ̀ pé yóò ṣòro kí òun tó máa ṣèjọba náà lọ. Ṣùgbọ́n kí ló fẹ́ ṣe? Ojoojúmọ́ ni nǹkan ń dàrú, ojoojúmọ́ ni ogun wẹ́ẹ̀ tí ẹ̀ ń jà káàkiri. Ilẹ̀ ọjọ́ kan kò mọ́ kí wọ́n má sun ilé, ilẹ̀ ọjọ́ kan kò sì mọ́ kí wọ́n má pààyàn 2, 3, 4 tàbí jù bẹ́ẹ̀ lọ. Èyí tó tiẹ̀ burú jù ní ti àwọn ọlọ́pàá 6 tí wọ́n sọnù pátápátá ní ìlú kan tí wọ́n ń pè ní Irọ̀ nítòsí Owódé Ẹ̀gbá. Odidi ọlọ́pàá 6 lẹ́ẹ̀kan náà. Ohun tó ṣẹlẹ̀ ni pé aṣáájú dẹmọ ní ìlú náà, Ṣítù Bámidélé, ni àwọn kan dojú ìjà kọ. Nínú bá bí ọkùnrin náà ló bá sáré lọ sí Abẹ́òkúta láti lọ kó àwọn ọlọ́pàá wá. Kíá ni wọ́n kó ọlọ́pàá 14 fún òun nìkan. Wọ́n ní kó lọ́ọ́ fi dá àwọn tí wọ́n bá ń lépa ẹ̀ lẹ́kun. Làwọn ọlọ́pàá 14 àti ọ̀gá wọn Joseph Bánkọ́lé bá ya wọ ìlú Rọ̀. Ṣùgbọ́n kí wọ́n tó dé ni àwọn oníjàngbọ̀n ìlú náà ti gbé igi ńláńlá dínà fún wọn. Bí wọ́n sì ti dé ibi igi náà ni àwọn yẹn yọ sí wọn láti inú igbó pẹ̀lú ìbọn àti àdá. Kíá báyìí ni wọ́n sì ti ṣá Bámidélé tó lọ pè wọ́n wá pa. Bẹ́ẹ̀ náà ni wọ́n kọlu ọ̀gá àwọn ọlọ́pàá náà, ìyẹn Bánkọ́lé, tí wọ́n sì ṣá a débi pé kò sí ẹ̀mí lẹ́nu ẹ̀ nígbà tí wọn yóò fi gbé e dé ilé ìwòsàn gbogbogbò ní Abẹ́òkúta. Nígbà tí ìjà náà yóò fi parí tí àwọn ọlọ́pàá yóò fi sá padà, 6 nínú wọn ni wọn kò rí rárá. Wọn kò rí òkú wọn, bẹ́ẹ̀ ni wọn kò rí ààyè wọn. Kíá lọ̀gá àwọn ọlọ́pàá l'Ábẹ́òkúta fi mọ́tò àgbárígò ńlá 2 kó àwọn ọlọ́pàá lọ sí Irọ̀, ṣùgbọ́n wọn kò rí àwọn ọlọ́pàá náà o. Ọ̀gá àwọn ọlọ́pàá Ìbàdàn tún fi mọ́tò ńlá 5 tó kún fún àwọn ọlọ́pàá dìgbòlùjà ránṣẹ́. Síbẹ̀ wọn kò rí àwọn ọlọ́pàá náà rárá o. Bí ti àwọn ọlọ́pàá yìí ti ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n ń dáná sun ilé àwọn ọmọ ẹgbẹ́ dẹmọ ní gbogbo ìgboro nílẹ̀ Yorùbá káàkiri. Bí wọ́n bá sì ti pàdé Akíntọ́lá fúnra ẹ̀ nígboro pẹ̀lú bó ṣe kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá àti sọ́jà lẹ́yìn tó, àwọn èèyàn yóò máa pariwo lé lórí ni ẹsẹ̀ olè, ẹsẹ̀ olè, ẹsẹ̀ olè. Orúkọ Akíntọ́lá fúnra ẹ̀ ni wọ́n bàjẹ́ bẹ́ẹ̀ o. Ṣé àgékúrú Samuel Ládòkè Akíntọ́lá ni SLA? Eléyìí náà ni àwọn ará àgbòrò sì sọ di ẹsẹ̀ olè tí wọ́n fi ń pariwo Akíntọ́lá káàkiri. Adétòkúnbọ̀ Adémọ́lá, adájọ́ àgbà pẹ̀lú Ọọ̀ni Ilé-Ifẹ̀ Adésọjí Adérẹ̀mí ti kó àwọn kan jọ pé kí àwọn yanjú ọ̀rọ̀ náà. Wọ́n sì pàdé Níbàdàn, ṣùgbọ́n irọ́ náà ni. Àwọn ẹgbẹ́ obìnrin ní Nàìjíríà náà wá bá Akíntọ́lá àti àwọn olórí ẹgbẹ́ ẹ̀dẹ̀mọ pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́ ọlọ́pàá náà pé kí wọ́n lè parí ìjà náà, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò ṣeé parí mọ́. Kò sẹ́ni tí yóò dá ogun wẹ́ẹ̀ tiẹ̀ dúró. Akíntọ́lá fúnra ẹ̀ ti ronú pé bóyá kí òun kọ̀wé fi ipò òun sílẹ̀ kí òun sì gbé ìjọba náà lé igbákejì òun lọ́wọ́, ìyẹn Fani Káyọ̀dé. Ṣùgbọ́n kò mọ bí èyí yóò ṣe rí lọ́kàn àwọn alátìlẹ́yìn rẹ̀ gbogbo pàápàá, àgàgà Sàdáúnà Bello. Ṣé Fani Káyọ̀dé gan ni èṣù lẹ́yìn ìbejì? Òun gan ni ìjàngbọ̀n lẹ́yìn Akíntọ́lá. Gbogbo ibi tí wàhálà bá ti ṣẹlẹ̀ tàbí ibi tí wọ́n bá ti fẹ́ dá wàhálà sílẹ̀, Fani Káyọ̀dé ní ṣáájú wọn. Bó sì ti ń lo ọlọ́pàá, bẹ́ẹ̀ ni yóò máa lo tọ́ọ̀gì. Èyí sì jẹ́ kí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe òṣèlú bẹ̀rù ẹ̀. Yẹn náà ni wọ́n sì ṣe ń pè é ní Fani Power, ìyẹn Fani alágbára. Bó tilẹ̀ jẹ́ pé lára àwọn olùdámọ̀ràn ńlá tó yẹ kí Akíntọ́lá ní Fani, àwọn ìmọ̀ràn tó ń fún náà ni pé kò gbọ́dọ̀ gbà, kò gbọ́dọ̀ bẹ̀rù. Ohun tó bá gbà ni àwọn yóò fún un. Gbogbo bí Ládòkè Akíntọ́lá ti ń bá àwọn ọmọ rẹ̀ mu tíì ní ọjọ́ yìí, àwọn kinní wọ̀nyí ló ń lọ lọ́kàn ẹ̀ ní wàràwàrà. Òun fi ọkàn ya fọ́tò ẹ̀, ṣùgbọ́n kò fẹ́ kí àwọn ọmọ náà mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń lọ lọ́kàn òun. Lẹ́yìn tí wọ́n ti sọ̀rọ̀ tán, ó ní kí kálukú wọn wọ yàrá wọn lọ kí wọ́n lọ sùn, àwọn yóò máa sọ èyí tó kù lọ́la. Ọ̀rọ̀ náà kò rí bẹ́ẹ̀ rárá o. Ìdí ni pé ní gbogbo ìgbà tí òun àti àwọn ọmọ rẹ̀ ń palẹ̀ mọ́ láti lọ sùn ni, àwọn sọ́jà tí wọ́n ń bọ̀ wá fi òpin sí ogun wẹ́ẹ̀ tiẹ̀ pátápátá ti ń múra láti kúrò ní Abẹ́òkúta.
níbi aago 12 kù díẹ̀ ni wọ́n gbéra kúrò ní ìlú náà. ọ̀gágun Nwóbòsì ló sì ṣáájú wọn. àwọn ọ̀gá wọn ti pàṣẹ fún wọn, wọ́n sì ti kọ̀wé lé wọn lọ́wọ́ pé kí wọ́n mú Akíntọ́lá àti Fani Káyọ̀dé, wọn kò sì gbọ́dọ̀ pa ẹni yòówù tí kò bá bá wọn jà o. láti inú oṣù keje ọdún 1965 làwọn ọ̀gá sọ́jà 5 kan tí wọ́n ń pè ní Níjọ ti pàdé, tí wọ́n sì ti bẹ̀rẹ̀ ètò láti fi ìbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú. wọ́n ní wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ pátápátá. àwọn Níjọ ọ̀gá ológun 5 yìí ni Chukwuma Kaduna Nzeogwu, Adéwálé Adémóyèga, Emmanuel Ivejuana, Donatus Okafor àti Humphrey Chukwuka. nínú àwọn 5 yìí, Nzeogwu ni olórí wọn. Kaduna lòun wà, níbẹ̀ náà ló sì ti ń pàṣẹ ohun gbogbo tó ń lọ. Adéwálé ni wọ́n sì fi ṣe olórí ti ilẹ̀ Yorùbá, òun pẹ̀lú Ifejuana. bẹ́ẹ̀ ni wọ́n fi àwọn méjì tó kù sí ilẹ̀ Ìgbò. àwọn ọ̀gá wọ̀nyí náà ni wọ́n sì wá àwọn ọ̀gá wẹ́wẹ́ míì tí wọn yóò ṣiṣẹ́ ní àdúgbò kọ̀ọ̀kan. aago 2 òru ni wọ́n fi sí pé àwọn yóò bẹ̀rẹ̀ ìgbàjọba náà. wọ́n sì ti sọ pé kí oníkálukú ti débẹ̀ kí aago 2 náà tó lù. nítorí bẹ́ẹ̀ Nwóbòsì ti múra láti Abẹ́òkúta. òun kó àwọn ọ̀gá 2 dání, ó sì kó àwọn ọmọọṣẹ́ sọ́jà 21. wọ́n gbéra, wọ́n ń lọ. nígbà tí wọ́n wọ Ìbàdàn, wọ́n kọ́kọ́ lọ sí ilé Fani Káyọ̀dé, nítorí níbẹ̀ ni wọ́n ti ṣètò pé àwọn yóò kọ́kọ́ lọ. ohun tí wọ́n rò níbẹ̀ kọ́ ni wọ́n bá. ṣé wọ́n ti gbọ́ pé alágbára ni Fani, àti pé kò ṣeé fi ojú bọ̀rọ̀ mú, nítorí bó ṣe lágbára ló lóògùn, ó sì láyà bí ìbọn ni. ṣùgbọ́n nígbà tí wọ́n fọ́ ilẹ̀kùn tí wọ́n sì wọ ilé Fani, bí wọ́n ti pè é ló sáré jáde tó ká ọwọ́ sókè, bẹ́ẹ̀ ló ṣubú lulẹ̀ wọ̀ níwájú àwọn sọ́jà tó sì ń pariwo, mo ti sọ̀rẹ́ndà, mo ti sọ̀rẹ́ndà o, ẹ jọ̀ọ́ ẹ má pa mí, mo ti sọ̀rẹ́ndà o. àwọn sọ́jà náà wo ojú ara wọn, ẹnu sì yà wọ́n pé ṣé ẹni tí wọ́n sọ pé ó lágbára tí wọ́n ń pè ní Fani nìyí, àbí òun kọ́ ni? àwọn tí wọ́n mọ̀ nínú wọn, ìyẹn nínú àwọn sọ́jà náà sọ pé ó mà ní. bẹ́ẹ̀ ni wọ́n gbé wọ inú ọkọ̀ Land Rover, wọ́n sì ní kó nìṣó ní ilé Akíntọ́lá. kí wọ́n tó dé ọ̀dọ̀ Akíntọ́lá ni òun náà ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. ìyàwó Fani Káyọ̀dé ti pè é lórí fóònù tó sì ń pariwo, wọ́n ti gbé ọkọ mi lọ o, wọ́n ti pa mí lọ́kọ o, àwọn sọ́jà ti wá gbé e lọ o. ariwo náà pọ̀ débi pé Akíntọ́lá kò lè wí kinní kan, nítorí bí obìnrin náà ṣe ń pariwo, bẹ́ẹ̀ ni iná inú ilé náà lọ lẹ́ẹ̀kan náà. Akíntọ́lá pàápàá sì mọ̀ pé àwọn ẹrú ikú náà ti dé sílé ìjọba. kíá ló kó àwọn ọmọ ẹ̀, ó sì ní kí gbogbo wọn wọ inú yàrá kan, ó tilẹ̀kùn mọ́ wọn mọ́bẹ̀. òun fúnra ẹ̀ sáré múra bí ọkùnrin, ó sì dúró de àwọn sọ́jà náà. bí wọ́n ti wọlé ló dáná ìbọn bò wọ́n. kíá ló sì ti ṣe Nwóbòsì tó ṣáájú àwọn sọ́jà náà léṣe. ó tún ṣe igbákejì rẹ̀ léṣe pẹ̀lú. bẹ́ẹ̀ ló yìnbọn léraléra bí ẹni pé àwọn ológun púpọ̀ ló wà nínú ilé náà. bí ó ṣe ń yìnbọn ni àwọn sọ́jà náà ń yìnbọn. ṣùgbọ́n nígbà tó yá, ọta ìbọn Akíntọ́lá tán, kò sì mọ ọgbọ́n tí yóò dá sí. ó wáá sọ fún àwọn sọ́jà náà pé òun yóò jáde sí wọn tí wọ́n bá ṣèlérí fóun pé àwọn ò ní fi ọwọ́ kan àwọn ọmọ òun tó wà nínú ilé. àwọn sọ́jà náà ní àwọn ò ní fi ọwọ́ kan àwọn ọmọ ẹ̀. bẹ́ẹ̀ ni Akíntọ́lá jáde. ṣùgbọ́n bó ti ń bọ́ sílẹ̀ láti orí òkè tó wà tó rìn bọ̀ lọ́dọ̀ àwọn sọ́jà náà, wọ́n da iná ìbọn bò lẹ́ẹ̀kan náà. wọn kò sì dáwọ́ ìbọn náà dúró títí tó fi ṣubú lulẹ̀ tí ọ̀gbàrá ẹ̀jẹ̀ sì ń ṣàn káàkiri. bẹ́ẹ̀ ni wọ́n pa Samuel Ládòkè Akíntọ́lá, olórí ìjọba Western Region. níbi aago 2 òru ni wọ́n pa á sílé ìjọba ní Ìyàgbọ̀nkú Níbàdàn. lọ́jọ́ náà ni nǹkan ṣe káàkiri ilẹ̀ Yorùbá. kí ló wá gbẹ̀yìn ìjọba Akíntọ́lá náà gan-an? ìyẹn ni ìparí ogun wẹ́ẹ̀tì ẹ pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lé Adéjàre ló tún pẹrẹpẹrẹ ìtàn ogun wẹ́ẹ̀tì yìí wò. Ọláyíwọlá Alága ló bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. a kú dédé àkókò yìí o.